Orí ìfẹ́ mọ kí ló nǹkan tó mú gbogbo èrò wa mí báyìí lọ kí ló ṣẹlẹ̀ gangan. Olórí Naomi ló ń fẹ́ ṣe ọjọ́ ló ń ṣe ayẹyẹ fún àwọn ọmọ kéékèèké wọ́n dẹ̀ ní bó ṣe máa ń ṣe lọ́dọọdún ní gbogbo òlú ní. orí ẹ̀mí àmùsàt ọlẹ́yìn 5,000 lòun nílò ọlẹ́yìn 5,000 ní tó bá jẹ́ wípé ọ̀nà àwọn ọmọ tó ń fẹ́ tó bá jẹ́ wípé àwọn ẹ̀gán pé ẹ bá farabalẹ̀ ní gbogbo àtàwọn ìbàyí àti tó 5,000 naira àì tó 5,000 rárá torí wípé àìfarabalẹ̀ gbogbo wa olóúnjẹ kó rí báyìí irọ́ sì fi ń dé ẹlẹ́bí tó wá láàárọ̀ tó mọ̀ tí ì jẹ kankan tí wọ́n ti ọmọ ẹ̀ báwo ni mo ṣe ní faint ọmọ máa faint náà pẹ̀lú ooru kárí pé until they call soldier that tó pe soldier làwọn èèyàn tó ready láti bọ́ síta ẹni tó invite gbogbo yín because of so many children are dead already he was handcuffed. Ẹ kú dédé àsìkò gbogbo ojú tó láǹfààní àti máa wò mí ìròyìn ẹlẹ́jẹ̀ kan ń lọ níta báyìí nípa Alhaji wa Oríyọmí Hamzat àti Queen Naomi Sílẹ̀kùnọlá olórí ọba wa Ọọ̀ni Ifẹ̀ tẹ́lẹ̀ awuyewuye yẹn ń lọ nígboro fẹ́yìn tí ẹ fẹ́ gbàlàyé dáadáa ẹ súnmọ́ bí kẹ́ wá gbàlàyé lẹ́nu mi. Olórí Queen Naomi wọ́n gbé ìpolówó wá end of the year party fun fair tàwọn ọmọ kéékèèké ayẹyẹ àjọ̀dún àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ń ṣe níparí ọdún wọ́n gbé ìpolówó yẹn wá sí Àgídìgbò ipe kí wọ́n bá wọn polówó ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé iléeṣẹ́ rédíò kò sẹ́ni tí ò lè gbé ìpolówó wá lọ́balọ́ba ń gbé ìpolówó wá lóyè ń gbé ìpolówó wá àwọn olóṣèlú wọ́n ń gbé ìpolówó wá gómìnà ń gbé ìpolówó wá àwọn commissioners wọ́n ń gbé ìpolówó wá àwọn oníkàràkátà náà ń gbé ìpolówó wá àwọn aráàlú gan ń gbé ìpolówó wá sí iléeṣẹ́ tó bá jẹ́ iléeṣẹ́ rédíò ó yàtọ̀ sí wípé iléeṣẹ́ rédíò gangan ló ń ṣe nǹkan no olórí Naomi gbé ìpolówó wá sí Àgídìgbò ipe kí wọ́n bá wọn polówó kódà ó ní iléeṣẹ́ rédíò tí wọ́n partner pẹ̀lú tẹ́lẹ̀ tó máa ń bá wọn ṣe kinní yẹn wọ́n tún wá pé káwọn tó lọ Àgídìgbò náà pé kó tó wá bá wọn ṣèpolówó kó tún lè rìn sí ìyẹn ni clarification tí mi fẹ́ fàyọ láàrin yẹn kò sẹ́ni tí ò lè gbé ìpolówó nǹkan tó ń tà àbọ́jà tó ń tà àbí nǹkan tó fẹ́ ṣe wá sí iléeṣẹ́ tẹ́ bá ti pè ní iléeṣẹ́ rédíò àbí tẹlifíṣọ̀n kì í ṣe pé bóyá rédíò yẹn gangan ló ń ṣe nǹkan lábala wípé a wá ṣèpolówó nǹkan tá a fẹ́ tí àwọn èrò wá dé síbi tá a fẹ́ lò èmi lérò pé ó yẹ kí ààbò tó dájú tó péye tó kódà tó máa ju èèyàn tá à ń expect ló yẹ kó wà níbi gbọ̀ngàn ibi tí wọ́n bá ti fẹ́ ṣe irú ayẹyẹ bẹ́ẹ̀ látara wípé ẹni tó tún tẹnubọ ìpolówó ẹni tí gbogbo ayé ń fẹ́ ni tọkùnrin ń fẹ́ tóbìnrin ń fẹ́ tọmọdé ń fẹ́ tí àgbàlagbà ń fẹ́ tí aráàlú fẹ́ tó tún jẹ́ olùgbèjà mẹ̀kúnnù tí èfẹ́ kí aburú ṣe mẹ̀kúnnù rárá ìṣọmọdé ìṣàgbàlagbà ìṣọkùnrin ìṣobìnrin kì í fẹ́ kí aburú ṣèyàn ṣẹ́mọ̀ èrò máa pọ̀ ọmọ àtúnyáyà wọ́n tún wá gbọ́ wípé ọmọdé 5,000 naira ni wọ́n expect ìgbà tí wọ́n wá rí pé àwọn èèyàn tí wọ́n ń dé ní àdélẹ̀ bíbó ọjọ́ Wednesday gangan ni wọ́n fẹ́ ṣe ayẹyẹ yìí àwọn èèyàn tí wọ́n ń dé sílẹ̀ látọjọ́ Tuesday tó wá di pé èrò wá pọ̀ rẹpẹtẹ mo tún gbọ́ pé Alhaji wa Oríyọmí Hamzat wọ́n sáré wá sí orí rédíò láti wá pariwo wípé èèyàn tá à ń fẹ́ ó ti tó kódà ó ti pé ó tún ti lé ẹdún lè yẹ má wàá mọ́ èyí tẹ́ tún bẹ̀ má wàá mọ́ àmọ́ ìlú wa yìí kọ́lọ́ ó ṣàánú àwa mẹ̀kúnnù kó jẹ́ ká máa róúnjẹ àárọ̀ jẹ oúnjẹ ọ̀sán jẹ oúnjẹ alẹ́ jẹ ìtajà là ń wá kiri ní pàdé ohun tí ó jẹ wá ló jẹ́ kí àwọn èèyàn máa túyáyá látara pé wọ́n fẹ́ fún àwọn ọmọ kéékèèké lóúnjẹ wọ́n fẹ́ fún ọ lóúnjẹ yẹn 5,000 lálẹ́ ìmọ̀ pèyàn tó wà ní gbọ̀ngàn yẹn gan ó ti more than 5,000 ó ti times 2 ìyẹn bíi 6,000 7,000 8,000 ó ti wà ń bẹ̀ ooru yẹn ti wá pọ̀ títì yẹn bí ṣe ń tira wọn yẹn kódà àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Àgídìgbò àwọn tó dákú ló pọ̀ látara pé wọ́n ń du àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bíi pé wọ́n nífẹ̀ẹ́ mẹ̀kúnnù wọ́n nífẹ̀ẹ́ aráàlú wọ́n nífẹ̀ẹ́ ọmọ kéékèèké látara pé wọ́n ń dùn wọ́n wípé ẹ má tira yín ṣubú ẹ má ṣe gbogbo ẹ̀ kódà tí wọ́n tún jẹ́ àwọn èèyàn tán sangun lọ́kùnrin wọ́n dákú lọ kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ Alhaji wa Oríyọmí Hamzat bí ṣọ́ọ̀kì yẹn ṣe bà wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ nǹkan yẹn tó tún wá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọmọ kéékèèké tó nífẹ̀ẹ́ aráàlú ó nífẹ̀ẹ́ ọkùnrin ó nífẹ̀ẹ́ obìnrin olùgbèjà mẹ̀kúnnù Alhaji Oríyọmí Hamzat báyìí wọ́n bẹ ní kọ́mà lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́wọ́ bá kọjọ́ kó ṣàánú wa lórí Alhaji wa Oríyọmí Hamzat kọ́lọ́wọ́ jẹ́ wọ́n gùn lẹ́mìí fún wa ọlọ́mọdé kí wọ́n rí ìbànújẹ́ ọlọ́mọdé kó kọ́ wọ́n bàjẹ́ ọlọ́mọdé kí wọ́n ṣubú kọ́ta ọmọ yọ̀ wọ́n bàbá gbogbo ayé nífẹ̀ẹ́ yín Alhaji wa Oríyọmí nǹkan kò ní ṣe yín kò ní sẹ̀mí yín gbogbo ìdílé tí jàǹbá aburú náà ṣẹlẹ̀ sí lágbára Ọlọ́run á bá wa rọ̀ yín lọ́kàn Ọlọ́run á bá wa dùn yín nú lágbára ànímọ̀ sàárì ọmọ ànífojú sunkún gbogbo àwọn tó wà nílé ìwòsàn tí wọ́n ń gba ìwòsàn lọ́wọ́ Ọlọ́run á mú wọn lára dá lágbára Ọlọ́run ọba Alhaji wa Oríyọmí Hamzat kọ́ ló ń ṣe nǹkan wọ́n gbé ìpolówó wá sí iléeṣẹ́ Àgídìgbò ni Alhaji wa Oríyọmí Hamzat gan wọ́n wà nílé ìwòsàn báyìí tí wọ́n wà ní kómà kọ́lọ́n bá wa ṣe àlékún àlàáfíà fún wọn ẹ̀yin tẹ́ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ ọmọ tá a sọ o iléeṣẹ́ Àgídìgbò gangan kọ́ ló ń ṣe nǹkan wọ́n gbé ìpolówó ọjà wá sí iléeṣẹ́ Àgídìgbò ni o ẹ ṣé àdúpẹ́ o.
Orí ìfẹ́ mọ kí ló nǹkan tó mú gbogbo èrò wa mí báyìí lọ kí ló ṣẹlẹ̀ gangan. Olórí Naomi ló ń fẹ́ ṣe ló ń ṣe ayẹyẹ fún àwọn ọmọ kéékèèké wọ́n dẹ̀ ní bó ṣe máa ń ṣe lọ́dọọdún ní gbogbo òní ní. orí ẹ̀mí àmùsàt ọlẹ́yìn 5,000 lòun nílò ọlẹ́yìn 5,000 ní tó bá jẹ́ wípé ó làwọn ọmọ tó ń fẹ́ tó bá jẹ́ pé àwọn ẹ̀gán pé ẹ bá farabalẹ̀ ní gbogbo àtàwọn ìbàyí àti tó 5,000 naira àìtó 5,000 rárá torí wípé àìfarabalẹ̀ gbogbo wa olóúnjẹ kó rí báyìí irọ́ sì fi ń dé ẹlẹ́bí tó wá láàárọ̀ tó mọ̀ tí ì jẹ kankan tí wọ́n ti ọmọ ẹ̀ báwo ló ṣe ní faint ọmọ máa faint náà pẹ̀lú ooru kárí pé until they call soldier that tó pe soldier làwọn èèyàn tó ready láti bọ́ síta ẹni tó invite gbogbo yín because of so many children are dead already he was handcuffed since. Àwọn èèyàn ti kú nínú ilé yẹn. Wọ́n gbà fún mi tó wà gbà wọ́n ya wèrè. Ayé gbà fún mi. Ṣebí láwọn tó ti gbà. Oníjọ mi gangan fún rẹ̀ gan gbà fún ọ̀nà wẹ̀. Wọ́n gbà fún ọ̀nà wẹ̀ nígbà yẹn nìyẹn. Ọlọ́pàá orí yọ mí orí rẹ̀. Ṣé ewé ẹ̀mú wọn bá dé láti ìlú? Ìyá ẹ̀ṣẹ̀ rẹ̀. Ṣàánú mi Ọlọ́run. Ìjọba pé mọ àǹtí mi náà ṣé mo tẹ̀ jẹ́rìí wọn náà. Àwọn kan ló fi mọ́tò ṣé mọ́tò tẹ fi kọ́ ọmọ wáyé ẹ̀ lé oúnjẹ ọlọ́pàá lè jẹ ẹgbẹ́ sí lọ́wọ́. Bàbá kú ọ̀tàkẹ́ ẹ̀yà bàbá jẹ́. Àbí o, kọ́ tún bàbá sí o. Bàbá ló ní kẹ́ ẹ̀jú ọmọ. Bàbá ló ní kẹ́ mẹ́ta ọmọ lórí. Orí ọmọ sí bàbá lò. Ọlọ́pàá làwọn ọlọ́pàá. Ẹ lọ bá ṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn mọ́. ẹ kú dédé àsìkò gbogbo ojú tó láǹfààní àti máa wò mí ìròyìn ẹlẹ́jẹ̀ kan ń lọ níta báyìí nípa aláàjì wa Oríyọmí Hamzat àti Queen Naomi Sílẹ̀kùnọlá olórí ọba wa Ọọ̀ni Ifẹ̀ tẹ́lẹ̀ awuyewuye yẹn ń lọ nígboro fẹ́yìn tí ẹ fẹ́ gbàlàyé dáadáa ẹ súnmọ́ bí kẹ́ wá gbàlàyé lẹ́nu mi olórí Queen Naomi wọ́n gbé ìpolówó wá end of the year party fun fair tàwọn ọmọ kéékèèké ayẹyẹ àjọ̀dún àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ń ṣe níparí ọdún wọ́n gbé ìpolówó yẹn wá sí Àgídìgbò wípé kí wọ́n bá wọn polówó ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé iléeṣẹ́ rédíò kò sẹ́ni tí ò lè gbé ìpolówó wá lọ́balọ́ba ń gbé ìpolówó wá lóyè ń gbé ìpolówó wá àwọn olóṣèlú wọ́n ń gbé ìpolówó wá gómìnà ń gbé ìpolówó wá àwọn commissioners wọ́n ń gbé ìpolówó wá àwọn oníkàràkátà náà ń gbé ìpolówó wá àwọn aráàlú gan ń gbé ìpolówó wá sí iléeṣẹ́ tó bá jẹ́ iléeṣẹ́ rédíò ó yàtọ̀ sí wípé iléeṣẹ́ rédíò gangan ló ń ṣe nǹkan nóò olórí Naomi gbé ìpolówó wá sí Àgídìgbò wípé kí wọ́n bá wọn polówó kódà ó ní iléeṣẹ́ rédíò tí wọ́n partner pẹ̀lú tẹ́lẹ̀ tó máa ń bá wọn ṣe kinní yẹn wọ́n tún wá pé káwọn tó lọ Àgídìgbò náà pé kó tó wá bá wọn ṣèpolówó kó tún lè rìn sí ìyẹn ni clarification tí mi fẹ́ fàyọ láàrin yẹn kò sẹ́ni tí ò lè gbé ìpolówó nǹkan tó ń tà
àbọ́jà tó ń tà àbí nǹkan tó fẹ́ ṣe wá sí iléeṣẹ́ tẹ́ bá ti pè ní iléeṣẹ́ rédíò àbí tẹlifíṣọ̀n, kì í ṣe pé bóyá rédíò yẹn gangan ló ń ṣe nǹkan. Lábala wípé a wá ṣèpolówó nǹkan tá a fẹ́ tí àwọn èrò wá dé síbi tá a fẹ́ lò, èmi lérò pé ó yẹ kí ààbò tó dájú tó péye tó kódà tó máa ju èèyàn tá à ń expect lọ ló yẹ kó wà níbi gbọ̀ngàn ibi tí wọ́n bá ti fẹ́ ṣe irú ayẹyẹ bẹ́ẹ̀. Látara wípé ẹni tó tún tẹnubọ ìpolówó ẹni tí gbogbo ayé ń fẹ́ ni, tọkùnrin ń fẹ́, tóbìnrin ń fẹ́, tọmọdé ń fẹ́, tí àgbàlagbà ń fẹ́, tí aráàlú fẹ́, tó tún jẹ́ olùgbèjà mẹ̀kúnnù tí èfẹ́ kí aburú ṣe mẹ̀kúnnù rárá, ìṣọmọdé, ìṣàgbàlagbà, ìṣọkùnrin, ìṣobìnrin kì í fẹ́ kí aburú ṣèyàn. Ṣẹ́mọ̀ èrò máa pọ̀, wọ́n máa túyáyá. Wọ́n tún wá gbọ́ pé ọmọdé 5,000 naira ni wọ́n expect. Ìgbà tí wọ́n wá rí pé àwọn èèyàn tí wọ́n ń dé ní àdélẹ̀, àdélẹ̀ bíbó ọjọ́ Wednesday gangan ni wọ́n fẹ́ ṣe ayẹyẹ yìí. Àwọn èèyàn tí wọ́n ń dé sílẹ̀ látọjọ́ Tuesday tó wá di pé èrò wá pọ̀ rẹpẹtẹ. Mo tún gbọ́ pé Alhaji Oríyọmí Hamzat wọ́n sáré wá sí orí rédíò láti wá pariwo wípé èèyàn tá à ń fẹ́ ó ti tó, kódà ó ti pé, ó tún ti lé, ẹ dúró lé yín, ẹ má wàá mọ́, ẹ̀yin tẹ́ tún bẹ̀ ẹ má wàá mọ́. Àmọ́ ìlú wa yìí kọ́lọ̀ ó ṣàánú àwa mẹ̀kúnnù kó jẹ́ ká máa róúnjẹ àárọ̀ jẹ, oúnjẹ ọ̀sán jẹ, oúnjẹ alẹ́ jẹ, ìtajẹ là ń wá kiri. Ní pàdé ohun tí ó jẹ wá ló jẹ́ kí àwọn èèyàn máa túyáyá látara pé wọ́n fẹ́ fún àwọn ọmọ kéékèèké lóúnjẹ, wọ́n fẹ́ fún ọ lóúnjẹ yẹn 5,000 lálẹ́ ìmọ̀ pèyàn tó wà ní gbọ̀ngàn yẹn gan ó ti more than 5,000, ó ti times 2, ìyẹn bíi 6,000, 7,000, 8,000 ó ti wà ń bẹ̀. Ooru yẹn ti wá pọ̀ títì yẹn bí ṣe ń tira wọn yẹn. Kódà àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ àgídìgbò àwọn tó dákú ló pọ̀ látara pé wọ́n ń du àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bíi pé wọ́n nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, wọ́n nífẹ̀ẹ́ aráàlú, wọ́n nífẹ̀ẹ́ ọmọ kéékèèké látara pé wọ́n ń dùn wọ́n wípé ẹ má tira yín ṣubú, ẹ má ṣe gbogbo ẹ̀. Kódà tí wọ́n tún jẹ́ àwọn èèyàn tán sangun lọ́kùnrin, wọ́n dákú lọ. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, Alhaji wa Oríyọmí Hamzat bí ṣọ́ọ̀kì yẹn ṣe bà wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ nǹkan yẹn, tó tún wá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọmọ kéékèèké, tó nífẹ̀ẹ́ aráàlú, ó nífẹ̀ẹ́ ọkùnrin, ó nífẹ̀ẹ́ obìnrin, olùgbèjà mẹ̀kúnnù. Alhaji Oríyọmí Hamzat báyìí wọ́n bẹ ní kọ́mà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kọ́lọ́run ọba kó jọ̀ọ́ kó ṣàánú wa lórí Alhaji wa Oríyọmí Hamzat. Kọ́lọ́run jẹ́ wọ́n gùn lẹ́mìí fún wa, Ọlọ́run má jẹ́ kí wọ́n rí bànújẹ́, Ọlọ́run má jẹ́ kó kọ wọ́n bàjẹ́, Ọlọ́run má jẹ́ kí wọ́n ṣubú, kọ́tà ó má yọ̀ wọ́n. Bàbá gbogbo ayé nífẹ̀ẹ́ yín, Alhaji wa Oríyọmí, nǹkan kò ní ṣe yín, kò ní ṣẹ̀mí yín. Gbogbo ìdílé tí jàǹbá aburú náà ṣẹlẹ̀ sí lágbára Ọlọ́run á bá wa rọ̀ yín lọ́kàn, Ọlọ́run á bá wa dùn yín nú lágbára. Ànímọ̀ sàárì ọmọ, àní fojú sunkún. Gbogbo àwọn tó wà nílé ìwòsàn tí wọ́n ń gba ìwòsàn lọ́wọ́, Ọlọ́run á mú wọn lára dá lágbára Ọlọ́run ọba. Alhaji Oríyọmí Hamzat kọ́ ló ń ṣe nǹkan, wọ́n gbé ìpolówó wá sí iléeṣẹ́ àgídìgbò ni. Alhaji Oríyọmí Hamzat gan wọ́n wà nílé ìwòsàn báyìí tí wọ́n wà ní kómà. Kọ́lọ́run bá wa ṣe àlékún àlàáfíà fún wọn. Ẹ̀yin tẹ́ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ ọmọ tá a sọ o. Iléeṣẹ́ àgídìgbò gangan kọ́ ló ń ṣe nǹkan, wọ́n gbé ìpolówó ọjà wá sí iléeṣẹ́ àgídìgbò ni o. Ẹ ṣé àdúpẹ́ o.